واتق الله فاتق والله ما واتق الله فاتق والله ما جاورت قلبا امرئ إلا وصل لإذا ما يقطع طريقا باطلا إنما ما يتقي الله البطل إنما ما يتقي الله البطل àlàyé nídìí ọ̀rọ̀ ẹ wá gbọ́ òye ayé yé mi púpọ̀ gan o mo di bàbá lálàyé o ọ̀rọ̀ lákínlákín ló ń jáde lẹ́nu mi láyé ṣe ń wò mí bí ìran gbòǹgbò kí gbòǹgbò lè ta tó kúkú dùkú láyé tán bá ta tó kò ní lè dùn tó orin tiwa oyin ní iyọ̀ ní sẹ̀ẹ̀sẹ̀ ni ó máa dùn létí aráyé. Allah ẹ̀yin ènìyàn ẹ jẹ́ á bira wa ò kí ló ṣe wá ká ò bẹ̀rù Ọlọ́run wa mọ́. Ẹja bira wa Saoty. Allah ẹni ènìyàn ẹja bira wa kí ló ṣe wá a ò bẹ̀rù Ọlọ́run wa mọ́. Allah ẹni ènìyàn ẹja bira wa kí ló ṣe wá a ò bẹ̀rù Ọlọ́run wa mọ́. Saoty ajíyà ẹwà ojúlówó ọmọ bàbá bíbá. Bàbá bíbò alí ẹ̀pẹ̀ wí ní gbogbo ìgbà lára mi máa ń yá tí inú mi máa ń dùn tí mo bá ti gbọ́ wípé ìtìyá bàbá Aláṣàbí ẹ ò kíyèsí pẹ̀lú mi ti dùn mo ti ń gbúrò orin ohun tí ò ní jẹ́ kí n rórin ọmọ màmá fi kàn mí ó èyí tá a mú wá o ìbẹ̀rù Ọlọ́run ní kì í ṣe mí nìkan Sọ̀fíùlà àìsùkú náà Abíọ́dún là ní kájọ fórin pé wọ́n lọ sọ́dọ̀ ìláyé Ọlọ́run ọba tó dá mi dá ẹ̀ ọba àgbà tó kọjá àárín ìfín. Allah ẹ̀yin ènìyàn ẹja bira wa bàbá mi bàbá bíbá ẹja bira wa. bí ọdún Sọ̀fíùlà yìí mo tún dòde orin amòye tálákà ni ó ṣì ń ṣàlẹ̀ ní aládìgún tí bá ti rọrin agbára gùn mi orí ní àdìdé ló fa sábàbí agbára orin ẹ̀sìn tára ayé ń pè mí èmi nìkan kọ́ o èmi nìkan kọ́ o pẹ̀lájà rẹwà ojúlówó ọmọ ojú orí dé ọlọ́gbọ́n olóye wá sórin ọgbọ́n oríta kókó nílé àgbòdo ṣe bá wàhálà lè tu èyí tá mú wá ìbẹ̀rù Ọlọ́run nífẹ̀ẹ́ yín olólùfẹ́ ẹ ti mọ̀ wípé mi ò lóko lódò orin níṣẹ́ mi mo fi ń jíṣẹ́ ṣé wá sí ẹ̀sìn fún gbogbo èèyàn kájọ tún forin sí wa létí èdè ọmọ Ọlọ́run mi tó dá mi dá ẹ̀ o Allah tó dá mi dá ẹ̀ o ọba àgbà tó kọjá àrífín o. Allah ẹ̀yin ènìyàn ẹja bira wa tá ò bẹ̀rù Ọlọ́run wa mọ́. ọmọ ènìyàn ọmọ ènìyàn àkíyèsí ta ọkọ̀ kan pèrà sí òun ní wípé ẹni káwọn rí kó sọ pé abẹ̀rù òun bẹ̀rẹ̀ sí rẹ̀ o ọkọ̀ èèyàn lè kí láàárọ̀ ṣe sí ẹni káwọn rí lójúkòrò àti àwọn ìfihàn tí ó bá ti jẹ́ àrùn onítọ̀hún pẹ̀lú ìbẹ̀rù gbà ó àbágbára ká ó lè kápá ẹ̀ ló lè jẹ́ àpọ́nlé níṣẹ́ ńlá níbà oníṣẹ́ ńlá Muhammad tó ti mú solution wá ìtẹ́kínlá kànáka tàràwù fàáyín lámtẹ́kùn tàràwù fàáyín yàrá kàlágbà pé àrùn Ọlọ́run lójú kòrò jù ló lè jẹ́ ká
ká bẹ̀rù ẹ̀ gẹ́gẹ́ bó ṣe yẹ. Àlà ẹ̀yin ènìyàn ẹ jábìrà wa kí ló ṣe wá tá ò bẹ̀rù Ọlọ́run wa mọ́. ọ̀pọ̀ ènìyàn wọ́n sì lọ́hùn nítorí owó tàbí ká ní torí àlìjọ́nà tó sáfẹ́ wọ̀ wọ́n bẹ̀rù Ọlọ́run torí pọ́pàṣẹ ẹ̀ka bẹ̀rù òun òwe tó ń pa ní give and take ìsàlẹ̀ ọ̀rọ̀ ayé oní akírun tábà ti sálámọ̀ èlò làwọn máa gbà oní àgbáwẹ́ ó inú àkáǹtì wo náà sanwó wá sí àti wá wọ́wọ́ ọmọ èèyàn àti wá wọ́wọ́ tàgbé Ọlọ́run tó ṣẹ̀dá wa ọ̀rọ̀ Ọlọ́run nínú Kúránì tó sọ fún wa pé alẹ́ akúmọ̀ takasuru àtàlùrí tù mọ́kọ́ bíra o. kí ló ń ṣe wá báńsáyà gbàǹgbà sátẹ̀dá wa ó jẹ́ rántí Kárúnà olówó àná tó ṣẹlẹ̀ sí ó ṣe lówó tó tí ó bẹ̀rù Ọlọ́run ó tẹ́gbẹ̀yìn ní Fíráúnà ọlọ́lá ọjọ́ àná sọ̀rọ̀ tí kò parun ó jẹ́ padà kíyà ó jẹ́ padà kíyà aláforíjì ní àforíjì yẹn o. Àlà ẹ̀yin ènìyàn ẹ jábìrà wa kí ló ṣe wá tá ò bẹ̀rù Ọlọ́run wa mọ́. gbogbo tó sọ tó pa aláṣẹ fún wa kí a ṣe ta ò sí rí ẹni tó ṣe ló fi pa ó gbọ́dọ̀ rú ṣe ní káyà fọ́tò Ọlọ́run sínú ẹ̀mí wa kó dojújú tó ń tẹ̀lé wa ní gbogbo ìgbà bẹ́ṣẹ̀ pé méjì tẹ́ fẹ́ ṣe ṣìnà ó ṣe kẹta yín ìwọ nìkan tó fẹ́ dọ́gbọ́n jáwé ó ṣì kejì yẹn ó ti ṣe kẹrin bẹ́ṣẹ̀ dọ́gbọ́n bò sí lẹ́yìn mẹ́ta ilẹ̀kùn Ọlọ́run ṣíṣí ló wà ní gbogbo ìgbà ní ògbésẹ̀ mi ló fi jọ olùbẹ̀rù Ọlọ́run ọba. Àlà ẹ̀yin ènìyàn ẹ jábìrà kábìrà wa ṣàkóso fẹsọ̀ tá ò bẹ̀rù kí ló dé tábẹ̀ Ọlọ́run ọba. àìbẹ̀rù Ọlọ́run ní òjì ó sì ti di láàrin èèyàn mọ́ babalágége ní Markaz babalágége ṣéun Ádámọ̀ sọ nínú ọ̀rọ̀ wọn pé àìsí ti jù ló bá sábà bí ìbẹ̀rù tí ó sì mọ́ ìtọkùnrin mẹ́ta lọ́gbìmọ̀ pọ̀ lọ́bẹ̀ ní Ọlọ́run kan àkọ́kọ́ sọ pé ìyàwó ń yá lè kí ni solution sí ìkejì ni pé ó lè níyàwó ń jà ó ń dojú tòun ìkẹta ń dúpẹ́ ìkẹta ń dúpẹ́ lórí ọ̀rọ̀ ìyàwó òun kò fẹ́wọ́ kó ṣe sí mọ́ ìtìjú lásán ṣòun ní kò ní abáfẹ́sí wípé méjì àkọ́kọ́ ní solution fa àìsí tìjú lórí àìsàn tó kúrú jùlọ béèyàn ò tìjú kò ṣóhun tí kò lè ṣe kò ní fẹ́ ru ẹnìkan ẹni tìjú ẹni tìjú ṣóhun la mọ̀lẹ́bí Ọlọ́run ọba. Àlà ẹ̀yin ènìyàn ẹ jábìrà wa kí ló ṣe wá kí ló ṣe wá tá ò bẹ̀rù Ọlọ́run wa mọ́. ẹ jáde wá kí ló dé tá ò bẹ̀rù Ọlọ́run wa mọ́. kí ló ṣe wá tá ò bẹ̀rù Ọlọ́run wa mọ́. kí ló ṣe wá o tá ò bẹ̀rù Ọlọ́run wa mọ́. kí ló ṣe wá tá ò bẹ̀rù Ọlọ́run wa mọ́. ẹ̀dá bẹ̀rù owó jọ̀bọ̀ Ọlọ́run tó ṣẹ̀dá wọn lọ. kí ló ṣe wá tá ò bẹ̀rù Ọlọ́run wa mọ́. àìṣẹ̀tọ́ Ọlọ́run ni òjì ó sí dédé láàrin wa mọ́. kí ló ṣe wá tá ò bẹ̀rù Ọlọ́run wa mọ́. à ń bẹ̀rù ìjọba ṣùgbọ́n ò bẹ̀rù ọba tó dájọba. kí ló ṣe wá tá ò bẹ̀rù Ọlọ́run wa mọ́. ẹ̀kọ́ kí ló dé o tọ́mọ òṣètò fáwọn òbí rẹ̀ mọ́ o. kí ló ṣe wá tá ò bẹ̀rù Ọlọ́run wa mọ́. mo kéde aláwùsá tí olúborí ayé ìwọ ọmọ oníwọ̀n lẹ́nìkan síjú àánú rẹ̀ omi dá mi lọ́lá aláwù mi wọlá nàbí oníṣẹ́ ńlá o àgbàtàn ni o gbàdúrà mi kí n má ṣe jẹ̀bi pé mo wáyé. mo kéde aláwùsá tí
aláùsá ti olúborí ayé o. Ìwọ ni mo níwọ̀n lẹ́nìkan ṣíjú àánú ẹ̀ wò mí. Dámi lọ́la aláwù mi wọ́n lánà bí òṣèlá. Àgbàtọ́ ni ó gbàdúrà mi kí má ṣe jẹ̀bi pé mo wáyé. Mo ké pé aláùsá ti olúborí ayé. Mo ké pé ọlọ́ọ̀bá wọ́n nìkan náà ni, wọ́n nìkan náà ni, wọ́n nìkan náà ni o. Báwo wọ́n láàárẹ̀ rẹ̀ Gbàdúrà mi kí má ṣe jẹ̀bi pé mo wáyé o. Mo ké pé aláùsá ti ọba tó dáyé. Àní mo ké pé aláùsá ti ọba tó dáyé. Tó mú mi tẹnu ìyá mi kí n tó tẹnu ayé. Fàyè gbà mí yá aláwù ọba àwọn ọba láyé. Bí ọdún o, fàyè gbà mí yá aláwù ọba àwọn ọba láyé. Ìwọ ló fàyè gbẹ̀yìn nínú ẹ̀dìyẹ òkú fọba tó dáyé. Ló jẹ́ ń ké pé aláùsá ti lórí ọ̀rọ̀ mi láyé. Jẹ́ ń lọ́lá láyé kí n lọ́lá lọ́run jọ̀wọ́ àdá ní wáyé o. Àgbàkan ni o gbàdúrà mi kí n má ṣe jẹ̀bi pé mo wáyé. Mo ké pé aláùsá ti olúborí ayé. Lórí ayé o, Wọ́n ní mo níwọ̀n lẹ́nìkan mo máa lẹ́nìkan ọlọ́run ti mọ̀ mí o. Dámi lọ́la aláwọ̀ mi. Jọ̀ọ́ dá mi lọ́lá kó kọjá èlé o. Àgbàtọ́ ni ó gbàdúrà mi kí má ṣe jẹ̀bi Pé mo wáyé. Ayé tẹ̀yìn ẹ̀, ayé tẹ̀yìn ẹ̀, èèyàn mi ríṣẹ́ ọlọ́run ló jẹ́. Ìgbà mẹ́ta ló wà níbẹ̀ tóun tá a bá fẹ́ jẹ́ o. Ìgbà òwúrọ̀ pẹ̀lú bá ọ̀sán àti ìgbà alẹ́ ló ń jẹ́. Òun la fi ní gbogbo alágbára ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ o. Ọ̀gá tó ń lọ jẹ́jẹ́ ló padà jẹun tó fẹ́ jẹ́. Ọ̀pọ̀lọ tó ń jẹ́ ara ẹ mọ́lẹ̀ ṣẹ́rí pé kò rí nǹkan jẹ o. Kálẹ́rì ń jẹ ní ìdúnìyàn ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́. Mo ké pé aláùsá ti olúborí ayé. Olúborí ayé Wọ́n ní mo níwọ̀n lẹ́nìkan wọ́n lẹ́yìn mọ́ ogún kú mọ́ mi jura mi lọ. lọ́la Báwo oníṣẹ́ ńlá gbàdúrà mi kí má ṣe jẹ̀bi pé mo wáyé. Ó dá mi lójú bí ọdún, ó dá mi lójú ìwọ sálá lágbára tó ju gbogbo agbára ayé. Ògo òkìkí tó fún mi pé kí n mú wá sáyé. Wọ́n ti ń sọ wípé ṣé mi nìkan ni ọjọ́ wo ló dé náà yé. Allah. Wọ́n ti ń sọ wípé ṣé mi nìkan ni ọjọ́ wo ló dé náà yé. Ìgbà tó ń dá mi pè bùbù mi kò máa sẹ́ni tó yé. Ìgbà sá ló ní ìgbàlò ẹnìkan ò ní ilé ayé. Àsìkò tèmi sọ bí láyìí jẹ́ kó yé gbogbo ayé. Kí má jọra mi lójú kí má sì ṣe lójú ọmọ aráyé o. Àgbà kan ni o gbàdúrà mi kí má ṣe jẹ̀bi pé mo wáyé. Mo ké pé aláùsá ti olúborí ayé. Olúborí ayé o. Wọ́n ní mo níwọ̀n lẹ́nìkan ṣíjú àánú rẹ̀. Jọ síjú àánú omi o. Dámi lọ́la aláwọ̀ mi wọ́n lánà bí Ọlá ní bí oníṣẹ́lá o. gbàdúrà mi kí má ṣe jẹ̀bi pé mo wáyé. jọ̀wọ́ má torí ohun tó fẹ́ jẹ kó bá ń tó fẹ́ jẹ́jẹ́ o. Mo bẹ̀ ẹ́ o, jọ̀wọ́ má torí ohun tó fẹ́ jẹ kó bá ń tó fẹ́ jẹ́jẹ́. Tó bá lè lé ní yóò dé lọ́la, tó bá lè ṣe jẹ́jẹ́. Ẹ̀yin olórí wa ní Nàìjíríà, ẹ̀gbọ́n báwo ló ṣe jẹ́? Bọ́lá ń ṣe kẹwàá tó ní Nàìjíríà, ṣe bí ìyà là ń jẹ. Alẹ́kùn pẹ̀lú ohun àlùmọ́nì, ìlú ọlọ́lá là ń jẹ. Bálọ̀ àbọ̀nbọ̀ olórin oníjẹkújẹ. Ẹ má gbàgbé bá ṣe ìṣirò gbogbo aráàmú tá ń jẹ. Ọlọ́run kì í darí ẹ̀san jiyàn. Ẹ̀yin olórí wa, Ọlọ́run kì í darí ẹ̀san jiyàn gbogbo aráàmú tẹ̀ ń jẹ. Mo ké pé aláùsá ti olúborí ayé. Olúborí ayé Wọ́n ní mo níwọ̀n lẹ́nìkan ṣíjú àánú rẹ̀. ṣùgbọ́n omi Dámi lọ́la aláwọ̀ mi wọ́n lánà bí oníṣẹ́. ọ̀rẹ́ rẹ̀ Àgbàtọ́ ni ó gbàdúrà Ébà. mi kí má ṣe jẹ̀bi pé mo wáyé. àgbàtàn ní kó gbàdúrà mi kí n má jẹ̀bi pé mo wáyé o. Àgbàtọ́ ni ó gbàdúrà mi kí má ṣe jẹ̀bi pé mo wáyé. Àgbàdélẹ̀ ni ó gbàdúrà mi má jẹ́ kó kù síbi kankan.